Welcome to Zisodel TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Sapa kọlu wọ́n wá fi dàn hàn wọ́n bẹ̀ wọ́n wá mẹ́nu àlà wọ́n bọ̀ wá ná àtàmọ̀ lọ ẹ̀ràn mọ̀ fẹ́ fi jẹ bẹ̀rẹ̀ kílẹ̀ ọmọ ìnìkàlà jẹ bàbá ẹ wá dákun o iṣẹ́ dé ọmọ aláti ṣe owó dé ọmọ aláṣẹ là fúnra ara wọn ni ẹ máa pariwo pé Yorùbá lọ́kàn ṣẹ́ẹ̀sì rí adití ní wakọ̀ àmọ́ ó dá mi lójú gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ti mọ̀ bòódì gan. Bàbá ṣe rí Akínlábí mo lè sọ́yà àbátọ́dá nígbà tí ń bẹ ní rẹ́ẹ̀kùn gbà kan. Àwọn Akínyẹ̀yẹ́ wọ́n láwọn fẹ́ ṣe ọ̀nà àwọn sọ́spẹ́ẹ̀dì di yunifásitì lọ́dún wo níbo ní ti ń jẹ. Wọ́n láwọn ti gba kọ́ńtráàtì ọ̀nà Akínmọ̀ọ́rìn déédéé dọ́bà níbo ní ó ṣe sí. Bọ́bọ̀ wá náà tẹ́ ẹ bá ní kí n tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ ọ̀lẹ̀ wọ́n sọ pípọ̀ nínú ọ̀rọ̀ wọn bàbá àmọ́ Bọ́lá Tinubu tí wọ́n fẹ́ máa wí bàbá tó jẹ́ wípé bó tiẹ̀ gbọ́ pé wọ́n pé kálukọ́ wa máa tọ́bọ̀ wé pé kò sí wàhálà wọ́n ti gbé bàbá pamọ́ ibi wọ́n máa gbọ́wọ́ gbọ́nsẹ̀ bí àwọn tí ń hun sọ ọ̀rọ̀ pẹ̀pẹ̀ dẹ́dẹ́dẹ́ rẹ̀ ló wúwo bí irin bàbá ebi ń pa wá ṣe bẹ́ẹ̀ rántí pọ́jà kẹsàn-án jóná ìgbó jóná gbogbo èèyàn ní káànú àwọn èèyàn tó wó wọn jóná tẹrù wọn jóná Bọ́lá Tinubu ò rí bíìnì kó fún wa nílùú Ọ̀yọ́ Aláàfin ẹ̀yin èèyàn ọjà jóná nílẹ̀ Haúsá Bọ́lá Tinubu gbóbi ń dẹgbẹ̀gbẹ̀ owó ó gbé fún wọn nílẹ̀ Haúsá ebi ń para alé ebi ń para oko kòró dé gbogbo èèyàn mọ́lé Bọ́lá Tinubu wa bọ́ ó wà tírélà ọkọ̀ ráìsì ó wá lọ sílẹ̀ Haúsá ó ní kí wọ́n máa róúnjẹ sáwọn ọmọ Yorùbá àyèsè ran Bọ́lá Tinubu mọ́ àsìkò ti tó ní gbèbè yọ dẹ́kun yẹn jẹ ọlọ́gọ́ ẹ wá máa gbọ́ o torí ẹ̀yin èèyàn bójú ṣe ríre tá a fi jobi lọ́jọ́ ẹ̀dẹ́ mo nígbàgbọ́ pé lásìkò yìí Akínlábí bá ti wọlé tán iléeṣẹ́ ńláńlá yọ ọmọ lálẹ́ wù nílùú Ọ̀yọ́ ẹ̀dá bàbá bíbá tí ń dá àwọn tí ń dá kí gbogbo rẹ̀ ò tó rí bó ṣe yé orí ìní wọn ò kó bá àwọn eré ìní iléeṣẹ́ òfin lálẹ́ wù nílùú Ọ̀yọ́ ibi ká gba kọ́ńtàtì ojú ọ̀nà wípé ajé